Kristi pé ẹlẹ́ṣẹ̀, ọkàn kẹ́yìn ti dé. Kristi pé ẹlẹ́ṣẹ̀, àwọn òbí ẹgbẹ́jì, wọ́n yóò gúnlẹ̀ ṣèbùsẹ̀ òfò. Àjẹ́ kò lè wá kọ́nà, wọ́n yóò gúnlẹ̀ ṣèbùsẹ̀ òfò. Oṣó kò lè wá kọ́nà, wọ́n yóò gúnlẹ̀ ṣèbùsẹ̀ òfò. Ẹ jẹ́ kí a gbàdúrà ká sọ fún Ọlọ́run. Olúwa, mo ti tún wọkọ̀ ọjọ́ òní, mo ti tún wọkọ̀ ọ̀sẹ̀ yìí, mo ti wọkọ̀ oṣù yìí, mo ti wà nínú ọkọ̀ ọdún yìí. Ọlọ́run ìmọ́lẹ̀, jọ̀wọ́ bàbá má jẹ́ ó já mi bọ́. Ó yá gbàdúrà. Jehovah Jésù Kristo lé Michael, Ọlọ́run ìyè àti agbára, mo ti wọkọ̀ ọjọ́ òní, mo ti wọkọ̀ ọ̀sẹ̀ yìí, mo ti wọkọ̀ oṣù yìí, mo ti wọkọ̀ ọdún yìí. Ọlọ́run ìmọ́lẹ̀, bàbá má jẹ́ ó já mi bọ́. Ọjọ́ òní, ọ̀sẹ̀ yìí, oṣù yìí, ọdún yìí, Ọlọ́run ìmọ́lẹ̀, ẹ̀jẹ̀ mi má jẹ́ ó pa títì láró. Má ṣe ní òpin ọjọ́ ayé mi, má ṣe ní òpin oṣù ayé mi, má ṣe ní òpin ọ̀sẹ̀ ayé mi, má ṣe ní òpin ọdún ayé mi. Olúwa, ìyanu rẹ jẹ́ kó máa bá mi gbé lọ́dún yìí, lóṣù yìí, lọ́sẹ̀ yìí, lọ́jọ́ òní. Olúwa, ṣọ̀nà mi ní rere. Jésù Olúwa wa. A ó dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún oore rẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ Ọlọ́run níbẹ̀rẹ̀ ọdún yìí. Òní ni ọjọ́ 16 oṣù kínní year 2022. Mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé o dá mi sí. Mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé o fi oore ọ̀fẹ́ rẹ̀ gbà mí. Mo dúpẹ́ pé o jẹ́ kí n ká góńgó, o jẹ́ kí n tàràkà, o jẹ́ kí n ṣàìsàn, o jẹ́ kí n ṣọ̀fọ̀, o jẹ́ kí n banújẹ́. Ó yá sọ di àdúrà. Gbàdúrà dáadáa. Pariwo sókè kó gbàdúrà. This is not silent prayer. Shout and pray. Pray, 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 pray. Gbàdúrà, 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 gbàdúrà. Olúwa, ṣàánú mi, mo dúpẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run. Ọba tó pa mí mọ́ láti ọjọ́ kìíní oṣù tí a wà yìí tí a fi wọdún tuntun. Ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ ló ti ṣẹlẹ̀ láàrin rẹ̀. Ó jẹ́ kí ibi kó ṣẹlẹ̀ sí wa. A ò fi yọ àwọn tó ṣẹlẹ̀ sí Ọlọ́run. A fi ń gbéṣẹ́ rẹ̀ ga ni. Torí pé ó ṣe wá ní alààyè ọkàn. Torí pé ó ṣe mí ní alààyè ọkàn. Olúwa gba ọpẹ́. Olúwa gba ìyìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ìyìn. Jésù Olúwa wa. Àdúrà tá a tún máa gbà, gbogbo yín lẹ mọ lógo yẹn, àdúrà yẹn. Ṣé kí ni lógo àdúrà yẹn? Ṣé mọ̀ pàdúrà ńlá ni ṣá? Ẹ̀yin ìyá mi, ṣé mọ̀ pàdúrà ńlá ni? Olúwa, lọ́jọ́ kíjọ́, ọjọ́ kọjọ́, ìgbàkígbà, ọ̀sẹ̀kọ́sẹ̀, ọjọ́ kọjọ́, oṣù kóṣù, ọdún kọdún, tó bá kèmí nìkan níbikíbi, Olúwa má gbàgbé mi. Ó yá sọ di àdúrà. Ọlọ́run ìmọ́lẹ̀, tó bá kèmí nìkan nílé, má gbàgbé mi. Tó bá kèmí nìkan lóko, má gbàgbé mi. Tó bá kèmí nìkan lájò, má gbàgbé mi. Ibikíbi tó bá ká mi mọ́, Ọlọ́run jọ̀wọ́ má gbàgbé mi. Ó kù Jósẹ́fù nìkan nínú túbú, ó gbàgbé rẹ̀. Ó kù Pọ́ọ̀lù àti Sílà nìkan nínú túbú, ó gbàgbé rẹ̀. Ó kù bàbá wọn Básanjọ́ nígbà ìṣòro tiwọn. Ó gbàgbé bàbá wọn Básanjọ́. Ó gbàgbé Mandela. Ó gbàgbé Abrahamu. Olúwa, nígbàkígbà tó bá kèmí nìkan, Ọlọ́run má gbàgbé mi. Jésù Olúwa wa.
Jésù Olúwa wa. Jésù Olúwa wa. Ẹ jẹ́ ká jókòó. Hallelujah. Ṣé ni a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láàárọ̀ yìí fún àánú àti oore ọ̀fẹ́ rẹ̀ lórí ayé wa. A dúpẹ́ fún ìwàláàyè rẹ̀. A dúpẹ́ fún ìfarahàn rẹ̀ nígbà gbogbo. A dúpẹ́ lọ́dọ̀ rẹ̀ Ọlọ́run. Gba ọkọ pé gba ẹ̀yìn wa. Ṣé CM wà ń bí? CM. CM. Ẹ máa bọ̀. Mo ti promise àwọn kan wọ́n wá bá mi láàrin ọ̀sẹ̀. Mo dẹ̀ fẹ́ kí wọ́n mọ gbogbo ohun tá à ń ṣe. Ó ṣeé ṣe kí àwọn èèyàn wà ń bí. Lórúkọ Jésù yóò yẹ wá. Jésù. Mo ní yóò yẹ wá. Ẹ̀mí mímọ́ yóò máa wà pẹ̀lú wa nígbà gbogbo. Àánú Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Ìmọ́lẹ̀ rẹ̀ yóò sì jọba nínú ayé wa. Amen. May the peace and the mercy of the Lord continue to abide with us in Jesus' name. A ti bẹ̀rẹ̀ pẹ̀lú ìbùkún Ọlọ́run lọ́dún yìí. We started with God's blessing this year, Ìbùkún náà la máa fi parí ọdún yìí. and it shall be end in blessed. A ti fayọ̀ bẹ̀rẹ̀ ọdún yìí. We started with joy. A ò ní fàìsàn parí ọdún yìí. We will not end it in sickness. Ẹ jẹ́ kí a kọ́kọ́ wo ìwé Joshua Let's look at the book of Joshua. orí kìíní Joshua 1, ẹsẹ̀ ìkẹjọ. verse 8. Ẹ bá mi fún wọn ní microphone kan fi kà á. Joshua 1:8. Ta ló bá wa rí? Ẹ jẹ́ kí wọ́n lo mic tàbí kẹ́ bá mi fún mọ́mì ní mic. Ìwé òfin yìí kò gbọdọ̀ kúrò ní ẹnu rẹ. Ṣùgbọ́n ìwọ ó máa ṣàṣàrò nínú rẹ̀ lọ́sàn-án àti ní òru. Ó máa ṣe àṣàrò nínú rẹ̀ lọ́sàn-án àti ní òru. Kí wọ́n kí ó lè kíyèsí. Kí ìwọ kí ó lè kíyèsí. Àti ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí a kọ sínú rẹ̀. Yes. Nítorí nígbà náà ni ìwọ ó ṣe ọ̀nà rẹ ní rere. Nígbà náà ni yóò sì dára fún. Ẹ ṣé. Do not let this book of law depart from your mouth. Meditate on it day and night, so that you may be careful to do everything written in it. Then you will be prosperous and successful. Amen. Hallelujah. Hallelujah. A ní láti jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó ṣe pàtàkì sí wa lọ́dún yìí. You need to make the word of God important to your life this year. Ó ní so mọ́ àyà wa. Tie this to your heart. Mo sọ ní ìjẹjọ pé a kọ Bíbélì yìí sílẹ̀ fún àwa tí ìgbẹ̀yìn ayé dé bá. He said it this last week that this Bible has been written for we that the end time has come upon. Nítorí pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí wọn, ó jẹ́ bí àpẹẹrẹ láti lè jẹ́ kí àwa náà kó kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ wípé ìgbà wo ló ṣubú, kí ló gbé ṣubú. Ìgbà tó dìde, kí ló gbé dìde. Ìgbà tó dẹni ìbùkún, kí ló ṣe tó fi dẹni ìbùkún. A gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ nínú rẹ̀. This book is written for us to learn what has befall one person and has actually risen another. Hallelujah. Hallelujah. Ó ní ká so mọ́ àyà wa. Tie this to your heart. Kò gbọ́dọ̀ kúrò ní ẹnu wa. It should not depart from your mouth. A gbọ́dọ̀ máa lò ó gẹ́gẹ́ bí àṣẹ apàṣẹ ọ̀rọ̀ wa. Then it is meant to be used as a sword to your mouth. A gbọ́dọ̀ máa lò ó láti dojúkọ àwọn ìpèníjà kọ̀ọ̀kan tó bá wà níwájú wa. Then it is also meant to be used to fight every battle in your front. Lórúkọ Jésù, bí a ti ń lo ọ̀rọ̀ rẹ̀, yóò ṣiṣẹ́ rere nínú ayé wa. As you use these words, it will do miraculous works in your life. Tí a bá wo ìwé Exodus If you look at the book of Exodus, 23 verse 20, chapter 23, òun náà verse tún bá wa sọ̀rọ̀ it says something there. pé a gbọ́dọ̀ máa tẹ̀lé àwọn ọ̀rọ̀ rẹ̀. That you should always go with the word. A gbọ́dọ̀ máa wo àwọn ìbùkún Ọlọ́run tó ti rán sí wa.
you should look at the blessings of the Lord in our lives. Exodus The book of Exodus. 23 verse 20. See, I am sending an angel ahead of you Mo rán màlẹ́kà kan síwájú rẹ to guide you along the way, láti pa ọ́ mọ́ kúrò láti pa ọ́ mọ́ nínú ọ̀nà rẹ. and to bring you to the place I have prepared. Láti mú ọ dé ibi tó dára tí Ọlọ́run ti ṣetán láti mú ọ lọ. Pay attention to him Kíyèsí ara lọ́dọ̀ rẹ̀. and listen to what he says. Kó o gba ohùn rẹ̀ gbọ́. Do not rebel against him. Má ṣe mú màlẹ́kà rẹ yìí bínú. He will not forgive your rebellion, Torí tó o bá mú un bínú, kò ní dáríjì ọ́. since my name is in him. Nítorí pé orúkọ mi wà lára rẹ̀. Ẹ ṣé. Thank you. Hallelujah. Hallelujah. Ẹlòmíì Some, kò gbà kó bínú. you are not meant to be angry. Ẹlòmíì Some, kò gbà kó jà. you don't have that opportunity to fight. Ẹlòmíì Some, kò gbà kó mu sìgá. you are not meant to smoke. Ẹlòmíì Some, màlẹ́kà rẹ̀ ò gbà kó mu gbó. your angel does not allow you to smoke. Ẹlòmíì Some, màlẹ́kà rẹ̀ ò gbà kó mutí. your angel does not allow you to drink. Ṣùgbọ́n nígbà tó bá jẹ́ nǹkan wọ̀nyí ló wá jẹ́ ìfẹ́ tí a yàn láàyò. But if these things are those things you desire, Àwọn Yorùbá, àwọn àgbà wa, wọ́n pè é ní èèwọ̀. our elderly ones, our fathers, call this a taboo. Ibì kan wà nínú ìwé Òsè àbí ibì kan ó ní má fọwọ́ kàn, má tọ́ wò, má dán wò, ó ní ẹ̀ṣẹ̀ ni. There's a place in the book of Hosea that was written that do not touch, do not eat, do not do this. It's a sin. Lọ́dún yìí, This year, ẹ jẹ́ ká kíyèsí ọ̀nà wa. let's be watchful of our ways, Pàápàá jùlọ àwa ọ̀dọ́, especially the youth. ẹ má jẹ́ ká kọ́ ìwà àwọn kèfèrí Do not let us learn from the Gentiles kí àmì ọ̀run kó má bàa dààmú wa. so that we will not be fallen. Ẹ jẹ́ kí a gba ohùn Ọlọ́run gbọ́. Let us hearken to the voice of the Lord. Ẹ jẹ́ ká máa wo ohun tí Ọlọ́run ń fẹ́. Let us listen to what God is saying. Ẹ jẹ́ ká yan àwọn ìfẹ́ nǹkan tí Ọlọ́run ń fẹ́ yìí, ẹ jẹ́ ká yan láàyò ju ti èyí tí àwa ń fẹ́ lọ. Let us love what God is saying than what we thought in our hearts. Nítorí wípé Because àwọn nǹkan tí Ọlọ́run ń sọ yìí nípa màlẹ́kà wa, all these things the Bible is saying about our angels, tí a bá ní ká máa fẹnu bà ọ̀rọ̀ yìí, ó tó lónìí nǹkan láti wàásù. if we are to go into it deeply, then it will take us a long way. Ó nírú àwọn nǹkan tó bá ẹ̀dá oníkálukú lára mu. There are different things that goes with different people. Tí a ò bá dẹ̀ béèrè, ìyẹn ló fi jẹ́ pé inú mi dùn pé Ọlọ́run fún wa lóore ọ̀fẹ́ ní ìjọ mímọ́. That is why he is happy that God has given us that grace in Celestial Church. Mo rántí ìgbà kan tí màlẹ́kà jíṣẹ́ fún mi, ó máa ń jẹ páwọn èèyàn náà. Ó ní ìgbà kan ó ní kí n má jẹ ṣíṣẹ́ yẹn sì wà kan ṣá. Ó ní kí n má jẹ epo fún oṣù 3. Ṣíṣẹ́ yẹn sì wà ṣá. Wọ́n sì ń jẹ. There was a time he got a message that do not eat palm oil, red oil for a particular while, and he did not. So ìgbà míì ó lè sọ pé ẹ má jẹ ọbẹ̀ tó ń yọ̀. Draw food, stew or soup. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn òfin ìlànà àtijọ́ mímọ́ wà. Má rìn dé òru, má jorógbó, má jobì, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àbí bẹ́ẹ̀ kọ́. Yes. Ẹ rí i pé ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tá a kà yìí ó bá àwọn òfin wọ̀nyí mu torí pé ó ní ohun tí màlẹ́kà oníkálukú ń fẹ́. At a certain point, our angels decide what we eat and what we drink. So we should be careful about them. Ibi tí kálukú wa ti yàn án. Where we've chosen this. Kò sí ẹnikẹ́ni tó mọ ohun tó ń yàn. No one knows what he or she has Mo gbà á chosen. ládùúrà ẹ̀yin ọ̀dọ́ ẹ ò ní ṣẹ̀ṣẹ̀ gbé. We pray you the youth will not fall. Àwa tá a jẹ́ òbí pàápàá lórúkọ Jésù, àwa náà ò ní ṣẹ̀ṣẹ̀ gbé. We pray we the elderly ones too will not fall. Nítorí pé
Àwọn kan wọ̀nyí yẹ lọ́dún yìí láti kíyèsí dáradára. This is why we need to be very careful this year. Tí a bá dẹ̀ wo ẹ̀kọ́ yìí ní pápá, If you look at today's lesson, ó fẹ́ fara pẹ́ àwọn nǹkan tí mo mú jáde tó tí ò bá jẹ́ pé ó bára mu díẹ̀ mi ò ní fẹnu kàn án. is in connection with what he has said earlier. Àwọn tó bá bá mi rí ẹ̀kọ́ àkọ́kọ́ kan bá mi kà á. If you see the first lesson, let's go into it. Nínú ìwé Àìsáyà àbí bẹ́ẹ̀ kọ́, The book of Isaiah chapter 52. ní orí kejìléníàádọ́ta Isaiah 52 verse 1. láti ẹsẹ̀ ìkíní. Ẹ bá mi fún wọn ní mic torí à ń record. Yes. Jí, jí. Gbé agbára rẹ wọ̀, ìwọ Síónì. Gbé aṣọ ògo rẹ wọ̀, ìwọ Jerúsálẹ́mù, ìlú mímọ́. Nítorí láti ìgbà yìí lọ, aláìkọlà ohun aláìmọ́ kì yóò wọ inú rẹ̀ mọ́. Hallelujah. Hallelujah. Awake, awake, O Zion. Clothe yourself with strength. Put on your garment of splendor, O Jerusalem, the holy city. The uncircumcised and defiled will not enter you again. Ìlú mímọ́ ni èmi àti rẹ. We are of holy land, Ìlú aláyọ̀ ni èmi àti rẹ. a joyous one. Ọ̀rọ̀ yìí tẹnu wòlíì Àìsáyà jáde This was spoken by prophet Isaiah, pé ká gbé ìhámọ́ra Ọlọ́run wọ̀ that we should clothe ourselves with strength kí a fi ọkàn mímọ́ ká fi sin Ọlọ́run. and serve God with holy heart. Ọlọ́run fẹ́ kí a gbé agbára òun wọ̀. God wants us to put on our garment of strength. Ìlú mímọ́ Jerúsálẹ́mù ni wá. We are of the holy land of Jerusalem, Níbi tí àìmọ́ kan ò lè jọba ń bẹ̀. where an unclean spirit cannot lead, Níbi tí ohun àìmọ́ kan ò lè farapamọ́ ń bẹ̀. where a defiled thing cannot stay. Gẹ́gẹ́ bí ohun tí mo ti mẹ́nu bà ṣáájú, Like what he has said earlier, a ní láti gbé agbára Ọlọ́run wọ̀. you need to put on the garment of the Lord. Ìwé Éfésù ní bí orí kẹfà, ó ní ẹ jẹ́ alágbára nínú Olúwa. The book of Ephesians 6 says you should be powerful in the Lord. Ẹ jẹ́ ká wo ẹsẹ̀ ìkejì. Let's look at the second lesson. Yes. He says, shake off your dust. Gbé ekuru kúrò ní ara rẹ. Rise up. Gbọ́n ekuru kúrò lára rẹ dìde jókòó. Sit enthroned. Ìwọ Jerúsálẹ́mù. O Jerusalem, Yes. free yourself from the chains of your neck. Tú ọ̀já kúrò lé ọrùn rẹ. O captive daughter of Zion. Ìwọ òǹdè ọmọbìnrin Síónì. Hallelujah. Hallelujah. Ẹ jẹ́ ká wo ẹsẹ̀ kẹta ká wo. For this is what the Lord says. Nítorí báyìí ni Olúwa wí. You were sold for nothing, A ti tà yín lọ́fẹ̀ẹ́. and with that money you will be redeemed. A sì rà yín padà láì sanwó. Hallelujah. Hallelujah. Kí ni Sàtánì gbà lọ́wọ́ wa níjọ́ tó fẹ́ kan bàbá wa? Àpẹẹrẹ ńlá ìgbàgbọ́. Níjọ́ tó fẹ́ kan mọ́gi kí ló gbà lọ́wọ́ wọn? What did the devil take from Christ or take from us when he was crucifying Jesus Christ? Wọ́n jogún ìparun lọ́fẹ̀ẹ́. They received destruction freely. Wọ́n gba ègún lọ́fẹ̀ẹ́. They received cost freely. Wọ́n ṣẹ̀ lọ́fẹ̀ẹ́ They sinned freely láì sanwó. without paying a Kò dime, ná wọn ní kankan. without nothing. Ohun tó yẹ kó ṣẹlẹ̀ ni pé kí wọ́n kàn gbọ́ràn. They were only meant to be obedient, Àìgbọ́ràn wọn but their disobedience ó mú kí ogun ayé kó wọnú ayé wọn lọ́fẹ̀ẹ́. made eternal destruction move into their life freely. Abálájọ tí ìwé Matthew sọ́nbì kan pé nígbà tí ènìyàn sùn, That is why the book of Matthew says, when the man was asleep, ọ̀tá rẹ̀ wá, the enemy came ó sì fún èpò sí àlùkámọ̀, and put and sow weed among the seeds ó sì bá tirẹ̀ lọ. and went his way. Ó ní ọ̀tá tí ó fún èyí ni èṣù. And said, the person who has done this is Satan. Ẹ rí i pé ọ̀fẹ́ ni ẹni tó sùn gba idà. The person who was asleep received the sword. Ẹni tó sùn tí ò ní Ọlọ́run, ẹni tó sùn tí ò lẹ́mí Ọlọ́run, ọ̀fẹ́ ló gba idà. Kò ná ní nǹkan kan ju pé wọ́n fún un lọ́fẹ̀ẹ́ lọ. The person who has slept without the work of God, without the power of God in him, has received the sword freely. Ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run ọba tí kì í fi gbá kan bọ̀ kan.
But we give thanks to God who received nothing for nothing. Nígbà tó dẹ̀ máa rà wá padà, When he would redeem us, ọ̀fẹ́ ló tún rà wá padà. he redeemed us freely. A máa ń kọrin yẹn kékeré pé ọ̀fẹ́ ló ṣe kinní kan. Àwọn olómọrin yẹn. Ọ̀fẹ́ ló rà Lọ́fẹ̀ẹ́ ni bàbá fún wa. lọ́fẹ̀ẹ́ ni bàbá fún wa. Àlàáfíà. Ó tiẹ̀ tún kọ́ nìkan. Ó tún kọ́ nìkan wípé sáré o wá gba ìgbàlà, sáré o wá gba ìwòsàn, sáré o wá gba ìdáǹdè tó ń bẹ nínú Jésù. Hallelujah o. Jésù gbàlà, Jésù wòsàn ará ọ̀rẹ́. ẹ wá tọ̀ wò oyin mọ́mọ́. Ibì kan tiẹ̀ tún wà tó tún sọ nínú ìwé òwe ó ní ẹ̀wà rà. Orin ìṣẹ̀lẹ̀ nìyẹn o. Orin ìṣẹ̀lẹ̀ tó jọ orin ìṣẹ̀lẹ̀ tí wọ́n fi mú ọ̀rọ̀ Bíbélì tó fi mú orin ìṣẹ̀lẹ̀ yẹn jáde ni mò ń sọ yìí o. A kà nínú ẹ̀kọ́ kan níbi o last year. We Ó have ní this in ẹ̀wà our rà. songs. Come and buy. Lórin ìṣẹ̀lẹ̀ yẹn wá fi jáde. Ẹ jẹ́ ká kọ orin ìṣẹ̀lẹ̀ yẹn. Ẹ wá rà, ẹ wá rà, ẹ̀yin tèmi. Èmi lọ́ba olùṣòwò tí tàbí gbowó. Ẹ wá rà, ẹ wá rà, ẹ̀yin tèmi. Ọ̀rọ̀ yẹn kí wọ́n jọ wípé nítorí tí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́. Because God loved the whole world, Tó fi ọmọ bíbí rẹ̀ kan oṣù fún ni. He gave us His only begotten Son, Bí ẹnikẹ́ni tó bá gbà á gbọ́. that whosoever believes in Him Kó lè ní iyè. should not perish, Hallelujah. Kó má bàa ṣègbé. should not perish, but have everlasting life. Àti kó lè ní ìyà àìnípẹ̀kun. Hallelujah. 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 Yes. Hallelujah. Isaiah 55 verse 1. Come all you who are thirsty, and come to the waters, and you who have no money, come and buy and eat. Come, buy wine and milk without money and without cost. Ọlọ́run ò ní fi ẹ́ sílẹ̀. Amen. Jesus. Mo ń sọ mbẹ̀ yẹn pé ó ti sọnù àwọn ọ̀rọ̀ rẹ̀. Ó ní ǹjẹ́ gbogbo ẹni tí òǹgbẹ ń gbẹ ẹ wá síbi omi ìyè àti ẹni tí kò ní owó ẹ wá rà kí ẹ sì jẹ. Lóòótọ́ ẹ wá ẹ ra ọtí wáìnì àti wàrà láì ní owó àti láì díyelé. Ògo ni fún Kristi lókè ọ̀run. Hallelujah. Ẹ jẹ́ ká wo ẹsẹ̀ ìkẹrin. Let's look at verse 4 of the lesson. Ẹ bá ń fún wọn ní máìkì. For this is what the sovereign Lord says. Ẹ jẹ́ kí Yorùbá yẹn kọ́kọ́ kà á. Yes. Nítorí báyìí ni Olúwa Jèhófà wí. Àwọn ènìyàn mi sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì ní àtijọ́ láti ṣe àtìpó níbẹ̀. Láti ṣàpò níbẹ̀. Ará Assyria sì ni wọ́n lára láìnídìí. Láìnídìí. Yes. Ǹjẹ́ nísinsìnyí Olúwa wí pé kí ni mo ń ṣe níhìn tí o kó àwọn ènìyàn mi lọ lọ́fẹ̀ẹ́? Tí a kó àwọn ènìyàn mi lọ lọ́fẹ̀ẹ́. Àwọn tí ó jọba wọn, wọ́n mú wọn kígbe ní Olúwa wí. Títí lójoojúmọ́ ni a sì ń sọ̀rọ̀ òdì sí orúkọ mi. Ẹ̀ka 6. Nítorí náà ni àwọn ènìyàn mi yọ̀ mọ́ orúkọ mi. Ní ọjọ́ náà, nítorí èmi ẹni tí ń sọ̀rọ̀, kíyèsí èmi ni ẹ̀ṣẹ̀ ẹni tí ó mú ìhìnrere wá láti dára tó lórí àwọn òkè tí ń kéde àlàáfíà, tí ń mú ìhìnrere ohun rere wá, tí ń kéde ìgbàlà, tí ó ń wí fún Síónì pé Ọlọ́run rẹ̀ ń jọ. Ẹ ṣé. Hallelujah. Hallelujah. And now, what do I have here? Declares the Lord. For my people have been taken away for nothing, and those who rule them mock, declares the Lord. And all day long my name is constantly blasphemed. Therefore
my people will know my name. Therefore, in that day, they will know that it is I who foretold it. Yes, it is I. How beautiful on the mountains are the feet of those who bring good news, who proclaim peace, who bring good tidings, who proclaim salvation, who says to Zion, your God reigns. Hallelujah. Hallelujah. Ẹ máa fi ayọ̀ kí hallelujah o. Hallelujah. Hallelujah. Nítorí báyìí ni Olúwa Ọlọ́run wí. Because thus says the Lord. Àwọn ènìyàn mi sọ̀kalẹ̀ sí Íjíbítì. My people came down to Egypt. Ní àtijọ́ láì ṣe àtìpó níbẹ̀. In those days, Ará Síríà sì ní wọ́n lára láì nídìí. Israel has oppressed them for Gbogbo nothing. agbára tó fẹ́ ní wá lára lọ́dún yìí. Every power that will oppress you this year, Lórúkọ Jésù ọ̀run á ní wọ́n lára. in Jesus' name, God will oppress them. Agbára tó lóhùn ó ní ayé rẹ lára. Every power that will oppress your life, Agbára tó lóhùn ó ní ọmọ rẹ lára. that will oppress your children, Agbára tó lóhùn ó ní iṣẹ́ rẹ lára. that will oppress your work, Agbára tó lóhùn ó ní àgọ́ ara rẹ lára. that will oppress your soul Torí and your nígbà míì body. wà, wọ́n á máa ní àgọ́ ara lára. At times, they will oppress your body. Agbára tó lóhùn ní gbé lálàáfíà lọ́dún yìí. That power that say we will not live in peace Nínú this àgọ́ year. ara, nínú iṣẹ́, nínú ohun gbogbo. Lórúkọ all Jésù you do. ọ̀run á gbé wọn dè. Amen. God will Yẹn pé send them. Ọlọ́run sọ pé lọ́fẹ̀ẹ́ ni wọ́n kó wọn lọ. Wọ́n sì ní wọn lára láì nídìí ọ̀fẹ́. Freely they were taken into captivity. Agbára òkùnkùn máa pọ̀ o. The evil one has power. Ẹlòmíì adéwòra ìbára ní ibà ló ń ṣe mí. Aṣọ́kò á wò pé báwo ló ṣe dára mi. Some would say, this is malaria. How come I have malaria? Malaria tẹ̀ ṣì dà. Malaria is good Ó tó stage kan ẹni tí ò lè tọ̀ mọ́ ń kọ́. at a point where you could not pee anymore. Ẹ wo pé Ọlọ́run ṣe kẹwàá. Bàbá fẹ́ tọ̀ ń sìn á bọ̀ sí tọ́lẹ̀tì á tọ̀. Ẹlòmíì jí lóru ńgbà míì á lọ tọ̀. Àlàáfíà wà ó yàgbẹ́. Ó wá jẹ́ pé lórí pé èèyàn fẹ́ tọ̀ lásán. Kí àwọn hospital sọ pé tí bàbá yín àbí ìyá yín àbí ẹni báyìí bá fẹ́ tọ̀ o. Ẹ lọ deposit 150,000 ká lè fi carry operation. Gbogbo májẹ̀mú bẹ́ẹ̀ lọ́dún yìí ọ̀run tẹrí ẹ̀ bá. Amen. Nítorí pé àwọn à ń sin Ọlọ́run ẹ ò ní rí nira. Amen. In Jesus' Ẹ ò name. ní mọ̀ nira. Amen. Ẹ ní kó dára kéèyàn sin Ọlọ́run. It is good to serve God. Bí a ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí o. Àwọn àgbàlagbà mi wà ní Celestia. There are some old people in Celestia. 70, 80 jù bẹ́ẹ̀ lọ. We have them from 70 upwards. Bàbá wọ́n ṣíṣí wà láyé o. Papa Oshi is still alive Bàbá mà ti ń lọ 94. and is clocking 94 soon. Ọmọ àádọ́ta ọdún mi ò dé lè tọ̀ mọ́. And we have someone who is below 60 and Àrọ́ ọmọ cannot pee. ogójì ọdún mi ti kídìní ẹ̀ máa bàjẹ́. Wọlé sí wa lára. Amen. Every power of arrow will not enter into our life in Jesus' name. Tí wọ́n á kàn dìde lójijì agbára òkùnkùn yẹn níbi tẹ́ ẹ̀ lérò. Tí wọ́n á dẹ̀ fẹ́ máa ṣiṣẹ́ lòdì sí ayé ènìyàn. Lórúkọ Jésù gbogbo ìmọ̀kímọ̀ bẹ́ẹ̀ lọ́dún yìí ọ̀run á tú ká. Amen. Ǹjẹ́ nísinsìnyí? Now, Olúwa wípé kí ni ẹ̀ ń ṣe níyìn tí a kó àwọn ènìyàn mi lọ lọ́fẹ̀ẹ́? Ọlọ́run ti dìde láti lajú látòkè wá. God stood from above. Ọlọ́run jí sí ayé ọ̀rọ̀ rẹ. Ọlọ́run jí sí ayé ọ̀rọ̀ mi. Ọlọ́run jí sí ayé ọ̀rọ̀ ènìyàn Ọlọ́run nínú ìjọ yìí. He came down because of you and I. Ọlọ́run sọ wípé òun á gbà wá lágbàtán lọ́dún yìí. Amen. He said he would Ògo give rẹ̀ yóò us sì freely. farahàn nínú ayé wa. Amen. Tí a bá wo ẹ̀kọ́ yẹn, If you look a at rí that passage, nínú ẹsẹ̀ kẹfà. Ó nítorí náà, 6. àwọn ènìyàn mi yóò mọ orúkọ mi ní ọjọ́ náà. Therefore, my people will know my name, Nítorí èmi ni ẹni tí ń sọ̀rọ̀. for it is I who foretold it. Kíyèsí èmi ni. I am Yes, it is that I. I am. Hallelujah. Hallelujah. Kò sí ohun tí ò lè ṣe. There is nothing he cannot do. Yóò dì wá lámùrè agbára. He will fasten our loins in Jesus' name. Tí a bá wo ẹsẹ̀ ìkọkànlá, If you look at 11, ó wí pé yes, depart, depart. ẹ fà sẹ́yìn. Yes. Ẹ jáde kúrò láàrin rẹ̀.
Ẹ má fọwọ́ kan wọn àìmọ́ kan. Ẹ kúrò láàrin Ẹ rẹ̀. kúrò láàrin rẹ̀. Ẹ jẹ́ mímọ́. Ẹ jẹ́ mímọ́. Ẹ̀yin tí ń gbé ohun èlò Olúwa. Hallelujah. Hallelujah. Depart, depart. Go out from there. Touch no unclean thing. Come out from it and be pure. You who carry the vessels of the Lord. Ta ló yọ orin ta fi kọ orin ẹ̀sìn lónìí? Àwọn wo ló yọ? Ẹ̀yin lẹ yọ. Ṣé ti ka ẹ̀kọ́ yìí ni? Orin kan wà táwọn akọrin kọ lẹ́ẹ̀kan. Ẹ̀yin ó ṣiṣẹ́ Olúwa. Ó yá mò ń gbọ́. Múra láti ṣe iṣẹ́ náà ní òkè ọ̀run. Ẹ̀yin ó ṣiṣẹ́ Olúwa, múra láti ṣe iṣẹ́ náà, nítorí èrè ìpọ̀ ní òkè ọ̀run. Hallelujah. Hallelujah. Ó ní ká má ṣe fọwọ́ kan ohun àìmọ́ kan. Do not touch an unclean Àwa thing. tí ń gbé ohun èlò Olúwa. You that carry the vessels of the Ó Lord. wá kí wá nílò gbogbo àwa tá à ń jọ́sìn fọlọ́run tá à ń gbé ohun èlò Olúwa. Àtẹni ń gbálẹ̀, àtẹni ń jọ́sìn, àtẹni ń sanwó, àtẹni ń ṣe oríṣiríṣi tó dára nínú ilé Ọlọ́run. Ó ní ká jáde kúrò ń bẹ̀ ká má fọwọ́ kan ohun àìmọ́. Tẹ́ bá wo ẹ̀kọ́ tá a kà lẹ́ẹ̀kan yẹn tí mo sọ pé màlẹ́kà ènìyàn ń tí Ọlọ́run bá sọ pé òun ò fẹ́. Mo fẹ́ kí kálukú lọ discover ara ẹ̀. Then it is a warning to us this year that we should not go against our angels. All our angels have peculiar things and different things for us. Ní ọdún kan, 1 year, wọ́n gbé ọmọkùnrin kan wá sọ́dọ̀ mi. a male child was brought to him. Kì í ṣe gbogbo àwọn tó ń ní mental problem yẹn kì í ṣe pé ìṣòro àrùn ọpọlọ wọn kì í ṣe pé wá ní kì í ṣe pé sources kan náà ló ti wá o. For everyone who had gone mentally disorder, it is not as if they have the same peculiar side effects. But tá a bá rí wọn nígboro wèrè la máa pè wọ́n á ní wèrè tó ń lọ wèrè tó ń lọ. But wèrè tó ń lọ tẹ̀ ń rí lóríṣiríṣi yẹn ó ní ìpìlẹ̀ ogun tó jẹ́ kí wèrè dé ara rẹ̀. But when you see them together or separately, you call them a single name, madman. But they have different source of the madness. À ń tọ́jú ọmọkùnrin náà lọ́wọ́. As he was taking care of the child, Ajẹ́tà bá ti tọ́jú ọmọkùnrin yẹn débì kan. at the point, Àti ọmọkùnrin yẹn á bẹ̀ padà lọ mu igbó. the same male child will go and smoke, Àwa ò mọ̀. unknowing to us. A kàn rí pé gbogbo iṣẹ́ tá à ń ṣe lára rẹ̀ kò sí ìtò ní ìtumọ̀ sí ayé rẹ̀. It was only obvious that what they were doing to heal him is going void. Ọlọ́run wá fẹ́ mú un lọ́jọ́ kan láti tú àṣírí rẹ̀. Then on a certain day, God wants to reveal this to us. Mo wá lọ sínú igbó kan mo lọ ìmọ̀ nǹkan tí mo lọ bẹ́ẹ̀ nìkan ṣe foundation ilé ń bì kan mo wá ń bọ̀. On his way coming back from an occasion Ó dẹ̀ jẹ́ nínú aginjù pápá. in the forest, Mo bá rí onítọ̀hún tó dàbí pé wá ṣe gá. he saw the person as if he came to defecate. Mo wá rí èéfín tó ń rú lọ́wọ́ rẹ̀. Mo wá gbóòórùn èéfín yẹn mo rí pé ó yàtọ̀ sí èéfín sìgá. He perceived the smoke because there is something littered in his hand. Mo wá ní lérò wípé màá rìn ní bèbè ọ̀dọ̀ ẹni tí mo rí yìí kí n kàn kí kọjá pé ẹ pẹ̀lẹ́ ń bẹ̀ o. Then he purposely went closer to that person to say, well done, sir, Torí èmi láyà gan-an. because his heart is strong. Ìgbà tí mo kọjá ń bẹ̀ When he got closer, ẹ pẹ̀lẹ́ ń bẹ̀ o. he greeted him, Ó bá dojú bolẹ̀. but he looked down. Bí dojú bolẹ̀ yẹn ló jẹ́ kí n wá tẹjú mọ́ dáadáa. But he looked continuously. Ṣé òun rò pé èmi ti lọ ni? Do you think he is gone? Ojú tó máa gbé sókè báyìí. As he raised his head, Ojú wa kàn ṣí mẹ́rin ni. then the eyes met. Èmi ò tiẹ̀ ní í ṣe pẹ̀lú condition tó ń bá ṣe lọ́wọ́lọ́wọ́ pé bóyá màá máa gbọ́ àwọn òórùn tí ò nítumọ̀ kò nítumọ̀ sí mi. Èmi kàn fẹ́ mọ orú èèyàn tó wà ń bẹ̀. He was not even taking into the fact that, okay, he was actually pulling to say the smell would take him away. But he was actually looking at the kind of person it would be. Mo wá ṣẹ̀ṣẹ̀ rí i pé arákùnrin ajẹ́ fún ara rẹ ló ń ṣe àfọwọ́fà sí ayé rẹ̀.
Then when he saw him, he said, this man, you are the source of the problem. Oríṣiríṣi ni ẹ̀dá ènìyàn bá mu, ohun gbogbo bá mu. Oríṣiríṣi ni oríṣiríṣi nǹkan tí ẹ̀dá ènìyàn bá mu. We are gifted differently. Irú àwọn ààyè bẹ́yẹn, In those cases, bóyá ẹni tó yan sìgá mímu láàyò, some might choose to smoke, bóyá ẹni tó yan igbó mímu láàyò, might choose to smoke Indian hemp. bóyá ẹni tó yan ọtí mímu láàyò. Some might even choose to drink. Ó lè fà kí màlẹ́kà máa sá fún. Màlẹ́kà tiẹ̀ kó máa sá fún. Your angel might be running away from those things. Iṣẹ́ wo ni màlẹ́kà yẹn ń ṣe gan-an? What are those things our angels are doing? Màlẹ́kà tá à ń fi ìrì ayọ̀ rán sí ènìyàn. They are the angels that bring good tidings to us. Màlẹ́kà tó ń ṣọ́ ènìyàn tí ò ní jẹ́ kí o bọ́ sọ́wọ́ ayé tàbí sọ́wọ́ ọ̀tá. That they are the ones who guide ourselves to be fallen into the devil's hand. Bí ẹ ṣe jókòó yẹn, gbogbo wa la ní màlẹ́kà yẹn. As seated as we have our different angels. Hallelujah. Hallelujah. Gbogbo ológo ọmọ tó wà ní ẹ̀kẹ́ hallelujah ńlá. If you are a glorious child, shout hallelujah! Hallelujah. Hallelujah. Ògo yín ò ní sọnù mọ́ yín lọ́wọ́. You will not lose your glory. Ayọ̀ yín ò ní sọnù mọ́ yín lọ́wọ́. Your blessing you will not lose. Àwọn nǹkan kan wà tí a gbọ́dọ̀ ṣe. There are some things you don't need to do. Ìyẹn ni Ọlọ́run ń sọ. This is what God Tábà tiẹ̀ says. lọ sẹ́yìn, tábà ka àwọn nǹkan tó jẹ́ ìwé Númérì, Look at Leviticus, the book of Numbers, Leviticus. òfin Ọlọ́run pọ̀ ń bẹ̀. We have a lot of rules and regulations. Mélòó la fẹ́ kà? How many do you want to say? Ṣùgbọ́n nígbà tí Jésù dé, But when Christ came, ó mú gbogbo òfin yẹn, he looked at all those problems, ó papọ̀ sí méjì. all those laws and commandments. Ohun tá à ń sọ yìí o, This is what we are saying. ohun tí mo mẹ́nu bà yìí o, It is what I'm still saying. ó wà ní òfin méjì yẹn o. It's inside that two commandments. Òfin àkọ́kọ́ wípé The first one says, kí gbogbo àyà rẹ fẹ́ Olúwa Ọlọ́run rẹ. love the Lord your God with all your heart. Jésù wípé èkejì sì dàbí rẹ̀. And the second one looks like it. Fi gbogbo ọkàn rẹ fẹ́ ọmọnìkejì rẹ bíi. Said, love your neighbor as yourself. Ǹjẹ́ mọ̀ pé n tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yẹn wà nù tí Jésù sọ yẹn? What he's doing presently is what is in what God has said. Ṣé tó bá fẹ́ràn rẹ̀ ṣé yóò lọ mú gbó? If he loves himself, Ẹ will sọ̀rọ̀. he go? Ṣé tó bá fẹ́ràn rẹ̀ àwa mutí a máa forí kó kọ́tà káàkiri á di drọ́nkà? Ṣé tó bá fẹ́ràn á ṣe bẹ́ẹ̀? If he loves himself, will he go drink to stupor? Ṣé tó bá fẹ́ràn rẹ̀ ṣé yóò gba ìyàwó níyàwó? If he loves himself, will you fornicate? Débi pé àwa lọ lu mágùn, àwa ṣe ayé gbì. Ẹ gbọ́ ṣó fẹ́ràn rẹ̀? Ẹ sọ̀rọ̀. Such person does not love himself. Ṣé téèyàn bá fẹ́ràn rẹ̀ ṣé yóò rìn dé òru? Would you walk in the night? Àwọn bàbá wa kọ̀wé pé ìjàkùmọ̀ kì í rìn lọ́sàn-án. Ẹni abábíire kì í ṣe kí ni? Mi ò ní kẹ́ máa rìn òru díẹ̀díẹ̀ lẹ́kọ̀ọ́, Èkó la wà o. Góòsù ló lè mú yín ní àtàgọ́ méje láti fi iṣẹ́ yín. Kódà aago mọ́kànlá kẹ́ tó wọlé. Ìyẹn ò ń ṣèrìn dé òru o. Ọkàn yẹn á mọ̀ wípé ibi ìṣẹ̀lẹ̀ ti ń You are bọ̀. coming from work. Ìdáláre á dẹ̀ wà lọ́kàn yín pé o ò rìnrìn kùnrin. Hallelujah o. Hallelujah. Ó ní mo ti experience rẹ̀ rí. Because he has experienced it once. Agbéra láti Sango láago 5. From Songo since 5 p.m. Àwọn Lagos Island láago 11. And he got to Lagos Island. Ṣé wọ́n lè ní mo rìn dé òru? Will he Kò say sẹ́ni he tí ó walked sọ in pé the mo night? rìn dé òru. No. But àwọn òrìn dé òru kan wà. But there are some midnight walkers. Téèyàn lè mọ̀ pé lóòótọ́ ìrédè òru lélẹ̀. It is obvious that yes, you are doing it. Lọ́dún yìí lórúkọ Jésù, ọ̀run á pa wá mọ́. God will protect us all. Ọ̀run á pa wá mọ́. Amen. Ọkàn wa balẹ̀. Amen. We Ẹ shall jẹ́ be ká wo comforted. ẹ̀kọ́ kejì. The second lesson. Ẹ̀kọ́ kejì dà. 2 Corinthians 6. Yes. Ta ló bá wa rí? Yes. Yes. Hello. Ẹ̀yin ará Kọ́ríńtì,
àti bá yín sọ òtítọ́ ọ̀rọ̀, ọkàn wa sì payá sí yín. A kò ní yín lára nítorí wa, ṣùgbọ́n a ní yín lára nítorí ìfẹ́ ọkàn ẹ̀yin tìka lára yín. Ǹjẹ́ fún ẹ̀san irú kan náà, èmi ń sọ bí ẹni pé fún àwọn ọmọ mi kí ẹ̀yin di kíkún pẹ̀lú. We have spoken freely to you, Corinthians, and open wide our hearts to you. We are not withholding our affections from you, but you are withholding yours from us. As a fair exchange, I speak as to my children. Open wide your heart also. Hallelujah. Hallelujah. Ṣé bá wo ohun tí ó ń sọ? If you look at what that place is saying, Nígbà tí Paul ń kọ ìwé tiẹ̀ sí àwọn ará Kọ́ríńtì, when Paul was writing this to the ó ní ẹ̀yin Corinthians, ará Kọ́ríńtì, he said, you Corinthians, ẹnu wa yà sí ọkàn, ẹnu wa yà sí yín. our mouth is wide open. Yẹn ni to pé you. ẹnu yà wá sí yín, We are surprised. ọkàn wa kún. Our heart is withhold. A kò ní yín lára nítorí náà. We did not even afflict A you. kò ní yín lára nítorí wa. We did not afflict you because of us. A ní yín lára nítorí wa. We did not afflict you. Kò sí nǹkan kan tí a gbélé yín lórí nítorí wa. You are not heavily labored because of Ṣùgbọ́n us. ṣùgbọ́n ní yín lára nítorí ìfẹ́ ọkàn ẹ̀yin tìkára yín. Because of your own Ṣùgbọ́n heart. à ń ní yín lára nítorí ìfẹ́ ọkàn ẹ̀yin tìkára yín. We are not withholding our affection from you. Hallelujah. Hallelujah. Mo sọ pé a kọ Bíbélì sílẹ̀ fún àwọn àti ìgbẹ̀yìn ayé dé bá. Àbí bẹ́ẹ̀ kọ́? That the Bible is written for we, the end time has come to. Báwo ni ìfẹ́ ọkàn àwọn ará Kọ́ríńtì ṣe padà ń ní wọn lára? How did this affect the Corinthians? Báwo ni ìfẹ́ ọkàn àwọn ará Kọ́ríńtì ṣe padà wá di ìṣòro ayé wọn? How is this love, internal love from them, affects them? A ní láti kẹ́kọ̀ọ́ lára wọn. We need to learn from them. A ní láti wo nǹkan tí wọ́n ṣe tó ní wọn lára. We need to look at what they are doing that is afflicting them. Ìránṣẹ́ Ọlọ́run tó ń sọ̀rọ̀ ní ìnira tí wọ́n ń rí yìí o. Kì í ṣe nítorí àwọn táwọn jẹ́ ìránṣẹ́ Ọlọ́run làwọn gbé ìṣòro àwọn lé wọn lórí o. It says this affliction they are seeing, it is not from us that has labored them. Ṣùgbọ́n ìnira tí wọ́n ń dojúkọ ní ìjọ Kọ́ríńtì nígbà náà ó jẹ́ ìfẹ́kúfẹ̀ẹ́ ọkàn wọn, àfọwọ́fà wọn. But this affliction they are seeing is from their own self-love. Jákọ́bù wí lórí kẹrin sọ pé níbo ni ogun ti wá, níbo dẹ̀ ni wàhálà ti wà láàrin wọn. Ó ní nínú ìfẹ́ ìyà kọ́, nínú ìfẹ́kúfẹ̀ẹ́ ọkàn tó ń jagun nínú ọkàn wọn. Said, where has the battle come from? Where has the evil one come from? But this is from their own selfish interest. Bẹ́ẹ̀ nìkan bá wọ́n lóhun òṣòríire, ta lọ́lọ́run òṣòríire fún. If anyone is saying, I'm not blessed, is there anyone that God has not blessed? Bẹ́ẹ̀ nìkan bá wọ́n pé ẹgbẹ́ òun gun mọ́tò, ẹgbẹ́ òun kọ́lé, òun ò tí ì lè fi ìṣù èpè lélẹ̀. Ta ni Ọlọ́run òṣòríire fún nínú gbogbo wọn? If you are looking at your neighbor that has bought cars or built houses, look at yourself. Has God not blessed you? Ṣùgbọ́n irú ẹni bẹ́ẹ̀ á ronú wípé níbo ni mo ti ń fowó ṣòfò fún ayé mi? Then that person will look at himself that where have I been so wasteful? Ní Celestial WhatsApp discourse, WhatsApp group. In Celestial WhatsApp group, Ẹnìkan ń gbé àwọn ọ̀rọ̀ kan jáde ńbẹ̀ pé owó tá a lè fi pamọ́ ní ọ̀sẹ̀, ní oṣù, ní ọ̀sẹ̀, ní ọdún, ó sọ iye owó tá a lè fi pamọ́. someone was giving the analysis of how you can save. Owó tó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ fi ní láárí, The money you are supposed to use to succeed ó níbi tó ń gbà lọ. is going somewhere else. Ìyẹn ló lè fa ìnira fún ìjọ Kọ́ríńtì torí pé tí wọn bá ti nígbà tí wọn tẹ̀lé ìfẹ́ Ọlọ́run, ara bẹ̀rẹ̀ sí ní wọn. Because the children of Corinthians could not follow the laid down rules, then they started being afflicted. Mo sọ wípé tí a bá fẹ́ kí ayé wa dára ní bí ọ̀sẹ̀ méjì, mo ní a gbọ́dọ̀ gbé ìgbé ayé wa ka orí ìpìlẹ̀ tí ó jẹ́ ti ìbẹ̀rẹ̀ ayé wa, our beginning of life. A gbọ́dọ̀ gbé ayé wa lé lórí. If we want to be a successful being on earth, even in 2 weeks, then you have to live all your life for God. Wọ́n kẹ́nìkan yóò jẹ̀ máa wá sọ fún wa ní ìsìn pé
1+1 ní àkókò yìí o nítorí ojú ti la o 3 ni irọ́ ni àfi kó padà sí ìbẹ̀rẹ̀ ìṣirò ayé 1+1 is equal to 2. Before now, we all know 1 plus 1 is 2. Then if anyone could tell us because of civilization that 1 plus 1 is 3, then it's a lie. Hallelujah. Hallelujah. Lórúkọ Jésù gbogbo agbára àfọwọ́fà lọ́dún yìí ọ̀run á bá wa tẹrí ẹ̀ pa. Amen. Tí a bá wo ẹsẹ̀ 14. Yes. ẹ máa fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú. Ẹ má ṣe fi àìdọ́gba àwọn aláìgbàgbọ́. Yes. Kí ni òdodo ní pẹ̀lú àìṣòdodo? Ìdàpọ̀ kí ni pẹ̀lú òkùnkùn? Yes. Pẹ̀lú Bábélì. Yes. Ní ẹni tí ó gbàgbọ́ ní pẹ̀lú aláìgbàgbọ́. Tẹ́ḿpìlì Ọlọ́run sì ní pẹ̀lú òrìṣà. Yes. Ẹ̀yin ni tẹ́ḿpìlì Ọlọ́run alààyè. Ti wípé yóò gbé inú wọn, ẹ̀yin ó sì máa rìn nínú wọn. Èmi ó sì jẹ́ Ọlọ́run wọn. Yes. Jẹ́ ènìyàn. Do not be yoked together with unbelievers. What do righteousness and wickedness have in common? Or what fellowship can light have with darkness? What harmony is there between Christ and Belial? What does a believer have in common with an unbeliever? What agreement is there between the temple of God and idols? For what are the temples of the living God, as God has said, I will live with them and walk among them, and I will be their God, and they will be my people. Ó wí pé ẹ má ṣe fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́. That you should not mingle with the unbelievers. Tí aláró àti àgbàlẹ̀mọ́mù wọ́n bá ti ń ṣọ̀rẹ́ papọ̀. If an herbalist and a clerk, aláṣọ aró, àwọn tó máa ń aṣọ àdìrẹ. color riot. Tó jẹ́ pé wọ́n máa ń kọ́lọ̀ aṣọ. Tí àárín wọn bá ti rẹ́pọ̀ pẹ̀lú àgbà mùsùlùmí tàbí àgbà celestia tó jẹ́ aṣọ funfun là ń wọ̀. Hallelujah o. Hallelujah. Òwe ni wọ́n ń pa ń bẹ̀ o. Tí àárín wọn bá ti jọ rẹ́pọ̀, á wá béèrè pé kí ni ìbáṣepọ̀ wọn. What is their connection? Ṣé wọ́n máa ń fi aṣọ aró rẹ aṣọ wa ni? Ẹ dáhùn. It's not possible. Aṣọ rúwo làwa máa ń wọ̀. Aṣọ funfun. Báwo ni àárín wọn ṣe wá fẹ́ gún régé? Hallelujah. Hallelujah. A gbọ́dọ̀ fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́. We should not be yoked together with Tó ń sọ lọ́dún yìí ni pé what is telling us tí ayé bá ń ṣe tí gbogbo ẹ̀ ti ń tàn tí wọ́n ń tàn. Ilẹ̀ tí máa ń pe àwọn ọmọ kan tó máa ń wọṣọ òwò yẹn. Orúkọ wọn máa ń pa àwọn ọmọ yẹn. How much ṣẹpẹtẹ? Irọ́ ṣẹpẹtẹ́rì kọ. Láàárín àwọn alákọ̀wé ó wúlò láti gbọ́. Ìlú wà ń bẹ̀ yẹn o. Àwọn ọmọ kan tó yẹ pé wọ́n máa ń wọ aṣọ tó máa ní sẹ́líbírìtì àbí kí ẹ ti pè wọ́n. Irọ́ modẹ̀ wọ́n á ní ró modẹ̀ ni. Àwọn ọmọ wa àwa náà ń wò wọ́n adẹ̀ máa ń láìkí wọn. A ní tí bá ní kí ló dé tẹ́lẹ̀ yìí wà ní òwò báyìí. Tí bá ní kí ló dé tẹ́lẹ̀ yìí rí ní òwò báyìí. Tí bá wò lórí social media. Àwọn ọmọ mi á ní ẹni kò ní màá ní kí ló ṣẹlẹ̀ àti ró modẹ̀ ni màá bá fún sẹ́yìn máa fi wọ́n ṣe èèyàn. Màá ní tó ti ní nǹkan tẹ́ sáyé dà. Missing what life has turned into. Kí ló ń jẹ́ ró modẹ̀? What is called modeling? Ayé bíbàjẹ́ náà ń pè ní ró modẹ̀. Wọ́n lè rówó ń bẹ̀. Kò yẹ kéèyàn rówó tó máa fi lọ sọ́run àpáàdì. Ọmọ kan wà lórí social media níjẹta. Ibi ìsàlẹ̀ oúnjẹ ọmọ ẹ̀ ló fi aṣọ sí. Ó wá fi òkè oúnjẹ ọmọ sílẹ̀. Ó wá mú nǹkan tọ́tẹ̀ kékeré kan báyìí. Ó fi mú díẹ̀. Ó dẹ̀ gbéra ẹ̀. Ró modẹ̀ náà dẹ̀ náà ni. Ẹ̀yin màmá wa ẹgbẹ́ ṣayé rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Wọ́n ní sẹ́yìn wà bẹ́ẹ̀ báyìí. Hallelujah. Hallelujah.
ẹ rí i pé gbogbo ohun tó ń jẹ́ ara láti fi ọrùn obìnrin kò sí tó gbọ́dọ̀ hàn síta. For a lady, from your neck downwards is meant to be covered. A tún pè àwọn aṣọ kan ní ṣódà. We call some off shoulder. Ìyẹn máa gbé gbogbo èjìká sílẹ̀ pátápátá. It comes below the Mo heart. jẹ́rìí àwọn màmá wa tí wọ́n dàgbà láti gba àwọn bàbá wa, wọn ò lè wọrú ẹ̀. I trust my mother. They can't wear that. Wọn ò lè wọrú ẹ̀. They can't. Ẹ má fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́ kí àmì ọ̀run kó má bàa dààmú yín, nǹkan tí Bíbélì sọ nìyẹn. Do not be yoked among the unbelievers. Bọ́mọdé ń jẹ́wọ̀ bẹ́ẹ̀ nìkan ò bí, bó pẹ́ títí tí bí ni a máa bí ni, tó bá pẹ́ títí èwo a sì máa béèrè. Hallelujah. Yeah. The book of Psalms. Yeah. Okay. Blessed is that man Yeah. who does not walk in the counsel of the wicked, Yes. or stand in the way of the sinner, Thank you. or sit in the seat of mockers. Yes. But his delight is in the law of the Lord. Yes. Law he meditates day and night. Alábùkún ni fún ọkùnrin náà tí kò jókòó nímọ̀ àwọn ènìyàn búburú, tí kò sì rí ibùjókòó àwọn ẹlẹ́gàn, tí ó ń ṣe àṣàrò nínú ọ̀rọ̀ rẹ̀ tọ̀sán tòru. Sẹ̀lẹ̀ ò ní bàjẹ́ láéláé, ó ṣàmì sí. Amen. Bí ẹ ṣe ń pé rómọdẹ̀ yìí, ọmọ tó bá wọ sùtánà láàárọ̀ yìí tó jẹ́ rómọdẹ̀, ó yá dìde dúró kí ni rí ẹ. Ṣé ẹ lè rí láàrin wa? Kò sí. Torí ẹ ṣe ń ran láti gbà ayé bàbá Ọ̀ṣọ́fà láti 1947. Abẹ́kan, àti ilé máa yàtọ̀ o. Civilization lè bá aṣọ wa o. Wípé bóyá tẹ́rù là ń wọ̀ nígbà yẹn, tẹ́rù àkóyọ̀. Abẹ́kan, wọ́n lè máa ṣe aṣọ ìgbàlódé tó máa tún look fine. Àwọn kan sìn aṣọ white wá nísìn. Ó ní ṣáínṣáín, ẹ wo orí tí wọ́n lè máa wọ̀ yẹn, ẹ wo orí tí màmá agbára wọ̀ yẹn. Gbogbo ẹ̀ ló ní ṣáínṣáín nínú. Abẹ́kan, kò sí irú ẹ̀ ní olden days. Wọ́n máa ṣe àwọn àrà sí àwọn aṣọ yẹn. Ṣùgbọ́n ọ̀nà aṣọ náà mo ṣe rọ́ ni. Ọjọ́ ayé ti ń bàjẹ́, ẹ̀yin gbọ́ pé káyé bàjẹ́ dénú mọ́ṣáláṣí. Kí wọ́n wá ní mọ́ṣáláṣí la wà yìí o, káwọn mùsùlùmí máa wá kírun, kán lùkù, kán dẹ̀ jókòó sórí iṣẹ́ à. Ìjọba ayé ti ń bọ̀, ẹ̀yin gbọ́ kán kájà sí mọ́ṣáláṣí rí. Ẹ sọ̀rọ̀. From the ancient days, the celestial church, it is obvious that of abroad till now has not changed. Even if civilization has come to the materials, despite the fact that it has come, the styles did not change. The pleatings are meant to be, while for the men it is also meant to be. Then in the mosque, look at their mode of praying. It hasn't changed since it was given. Hallelujah. Hallelujah. Bíbélì pé púpọ̀. The Bible is complete. Ọlọ́run dẹ̀ fún bàbá Ọ̀ṣọ́fà ní orí ọ̀fẹ́ ọgbọ́n àtòyé. And God blessed our father Oshofa with wisdom and knowledge. Ẹ̀rí náà láàrin wa ń gbà ní táwọn èèyàn kan bá wọ aṣọ kan tó wà transparency. Àwọn àgbà máa dìde, wọ́n máa pariwo lé pé aṣọ tó wọ̀ yóò jáde láàrin wa. That is why you see our mothers that will correct those who dress unholy. Ìgbà yìí lọ̀rọ̀ yìí pé sí wa lára pé àfi àìdọ́gba dàpọ̀ mọ́ àwọn aláìgbàgbọ́, kì í ṣe bí ayé ṣe ń múra ní Celestial múra. O dẹ̀ tí lè rí mùsùlùmí kan tàbí ọmọ obìnrin mùsùlùmí kan tó bá jẹ́ ojúlówó mùsùlùmí kó máa lo hijab. Bí o dẹ̀ lo hijab, á fi aṣọ yẹn bo gbogbo ọrùn pátápátá ni. O dẹ̀ tí lè rí ọmọ Celestial kan kó rán sùtánà ẹ̀ bó ṣe tó láyé, ọrùn ẹ̀ ò ní yàtọ̀ sí bó ṣe wà. Ló mo dẹ̀ dá mẹ́. That is why our mode of dressing in Celestial Church has not changed. Then even if you see a lady who is practicing Islam, you will see her dressing with always decent. And that is what we in Celestial do. We have that room to dress in accordance with the way it has been stated. Gbogbo ẹ̀sìn tá a jẹ́ ń ṣe Celestial pátápátá lónìí. Even our mode of worship. Church Sunday nìkan lẹ ti ń fàgà jókòó. It is only on Sundays we are meant to sit on the chair. Bẹ́ẹ̀ kọ́ sà. Yes, sir. Church Sunday nìkan lẹ ti ń fàgà jókòó. It is only on Sunday service we use our chairs. Gbogbo ìtókù àfihàn wa sílẹ̀ ni o.
For every other one, you are using Ohun that tó to ohun tó ń humble kó máa yourself. ohun tó ń kó máa gbé bọ̀ ṣọ́ọ̀ṣì irú tó ń kó jẹ́ kí gbogbo àwọn security ayé yìí wọ́n tẹ̀lé mọ́tò ẹ̀ dé church tó bá débi lọ́jọ́ Wednesday wàá jókòó sílẹ̀ ni. No matter who you are, if you come to church during the week, you sit on the floor. Ẹ̀sìn ìrọ̀lẹ́ yín kọ́ The evening service, oríṣi àní àwọn ìyá mi ní láéláé wọ́n ní ilẹ̀ ilẹ̀ ni ẹ̀sìn bẹ̀rẹ̀ oṣù tuntun kọ́ ìwé lẹ wá ń ṣe lórí iṣẹ́ àyàtọ̀ sí Sunday is only on Sunday. orí ọ̀fẹ́ tá a ní nìyẹn That is the grace. torí pé you and I ìrìn have. wa ìwà wa ìṣe wa kò gbọ́dọ̀ dàpọ̀ mọ́ bí táyé ṣe ń ṣe. Because our way and mode of worship should not be in accordance with the word. Nítorí náà láàárọ̀ yìí This ìbùkún morning, Ọlọ́run bí a ṣe ń tẹ̀lé àwọn ìfẹ́ rẹ̀ yóò máa jẹ́ ìpín wa. Tí a bá wo ẹsẹ̀ kọkànlá look at verse 11. ẹsẹ̀ kọkànlá láti bẹ̀rẹ̀ ní. Yeah, we started from 11. Okay, 6 verse 17, yes. Nítorí náà ẹ jáde kúrò láàrin wọn ẹ ya ara yín sọ́tọ̀ láàrin wọn l'Olúwa wí kí ẹ má sì ṣe fọwọ́ kan ohun àìmọ́ yóò sì gbà yín. Hallelujah. Therefore, come out from them and be separate, says the Lord. Touch no unclean thing, and I will receive you. I will be a father to you, and you will be my son. Wọ́n á jókòó sínú ṣọ́ọ̀bù ìyàwó mi. Wọ́n á bèèrè lọ́wọ́ ìyàwó pé ìwé tó fi ń ṣe The way he was walking, ìwé tó fi ń kọ́ tó fi gbé fóònù sétí. even his calling, Bí ìgbẹ́ ilé máa pè é. he will call that person a big girl. Irun tó ṣe sórí irun àwọn obìnrin eléjò tó báyìí tó máa ń ṣe lẹ́yìn wọ́n máa dì í báyìí okùn máa wọlé sẹ́yìn báyìí wọ́n tún máa dì í báyìí okùn ẹ̀ máa yọ sẹ́yìn báyìí ó wá là á láàrin ó wá dì í ní alábà méjì very beautiful lady very beautiful lady. Obìnrin tó Mo mọ̀, mo mọ̀. rẹwà púpọ̀. Ẹni tó bá rí ni mo sọ very very beautiful lady ojú ẹ̀ dàbí obìnrin. A guy who looks like a woman. Ṣùgbọ́n nígbà tí a wò dáadáa When he looked closely, ọkùnrin ni. he's a guy. Ó lè jẹun tó ń ṣe yẹn ni àwọn màlíkẹ̀ máa fi sá fún o. It might be because of that his angels will go away from him. Ó ní ẹ má ṣe kọ́ ìwà àwọn kèfèrí kí àmì ọ̀run kó má bàa dààmú yín. Do not learn the way Ohun tó ń ṣe of yẹn unbelievers. That thing he's doing might cause something to him. If you, hallelujah. 5. A woman must not wear man's clothing, nor a man wear a woman's clothing. For the Lord your God detests Ó ti tán. anyone who does this. Yorùbá ẹ̀dá. Obìnrin kò gbọdọ̀ mú ohun tí ń ṣe ti ọkùnrin wọ̀. Ó ti tán. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin náà wo báyé ṣe dà lónìí o. Ẹ pé mo bú anybody o. Anybody o. But nǹkan tí mò ń tàbá kọ́ ni pé àwọn kankan wà tó ti wọnú ayé wa lónìí tí gbogbo jẹ́ lẹ̀ táwọn ojútùú ayé mọ́. Lórúkọ Jésù, àwọn máa rí ojútùú ayé wa. A lot of things are happening these days, so you should be careful
Let no man do what belongs to a woman. Nílẹ̀ Yorùbá tá a wà yìí o, àṣà àwọn òyìnbó ló kó bá wa o. We Àṣà àwọn òyìnbó ló kó bá wa. Tó bá ti ń bọ̀ láìka, mo ní gbọ́dọ̀ máa wọ skẹ́ẹ̀tì wa. Mo ní gbọ́dọ̀ máa wọ skẹ́ẹ̀tì wa. Ẹnìkan mo bá sọ̀rọ̀ yẹn o. Tó bá ti ń bọ̀ láìka, mo ní gbọ́dọ̀ máa gbà ní aṣọ ìró. Can you imagine? Ọmọ agbẹ̀yìn wa o. Ẹ ṣàmì. Ọmọ agbẹ̀yìn wa o. Ọmọ ìyá tó pọnmọ sẹ́yìn tó kówó àná. Báwo ló fi òṣèlú? Ẹni kan pọnmọ sí báyà tó kú nínú ìtàn mú gbà wá. Ó ti wọ́n sọ fún méjì sísàlẹ̀. Ó rú ẹ̀yìn tó rú ara obìnrin o sí lára ọmọ yẹn. Ó rú ara ò sí lára ẹ̀. Hallelujah ńlá o. Bó bá jẹ́ fáyé wá lajú tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ẹ̀yin abiyamọ láàrin wa tẹ̀ jẹ́ ọ̀dọ́. Ẹ máa bá wa fi aṣọ fún ọmọ yín. Àwọn ọmọ yín lórúkọ Jésù ẹ jèrè wọn o. Tí yàn ti ń so ìbò báyìí ní ìsìn, tí yàn bá máa kí wa, tí wọ́n yẹ ẹ̀sẹ̀ tó máa wọ́n tó pẹ́lẹ̀ dájú ló bá sọ̀rọ̀ yẹn, dájú ló kí ẹ, yóò bá gbá nígbà ní à, ẹ má bínú, àṣà àwọn òyìnbó ni. Good morning. The Church of Christ, a multicultural mission. Tí Igbo bá máa kí ẹ, Shepherd, good morning, Shepherd, good morning, Shepherd, good morning, ànáwó sí ẹ. Ibi tí wọ́n ti dé láàárọ̀, o ti jókòó tó olùṣọ́. O ti dọ̀bálẹ̀ tán dájú ẹ káàárọ̀ sà, o kúnlẹ̀ òyìnbó ẹ̀. Ọmọ ti bí dẹ̀ ń bọ̀. Good morning, Shepherd. Ṣé o fẹ́ sọ Yorùbá náà? Olùṣọ́, ṣé ìwọ kò ní wá lọ bá mi yálé náà sí mímọ́? Mo fẹ́ kó wá lọ bá mi yálé náà sí mímọ́. Mo fẹ́ kó wá lọ síbi báyìí. Ìwọ tó bá jẹ́ Yorùbá, wàá máa wọ pé àjọrí bàbá yóò gbà lẹ́sà. But a lè fẹ́ àṣà kùn nínú ẹ̀sìn bó ṣe mọ̀ ọ́ nìyẹn. Ìyẹn ni ó ń ṣẹlẹ̀ nísìnyí níbi ayé àwọn ọmọ kéékèèké yìí. Àṣà òyìnbó ti wọlé. Ìmúra òyìnbó ti wọlé. Obìnrin múra bí ọkùnrin. Ọkùnrin múra bí àwọn ọkùnrin ti kọ́ ohun ìmúra ara wọn sílẹ̀ bí obìnrin náà dẹ̀ ń múra. Ọkùnrin ń dirun sórí. Ọkùnrin ń dirun sórí. Ọkùnrin ń ṣoríṣiríṣi sórí. Tó bá rò pé ọkùnrin mi wàá rò kó obìnrin ni. Ibẹ̀ lóbìnrin ní dẹ́tí tún máa ṣe bí ọkùnrin. Ó máa dìtọ́ pẹ̀lú súùtù ni. Tó bá bọ̀ bàtà kékeré tó jẹ́ soro tó wọ̀ tẹ́tẹ́ yẹn ló máa fi hàn kó obìnrin ni. Tọ́lọ́kùnrin ò ní tẹ́tẹ́ bọ bàtà yẹn láéláé. Hallelujah loud. Hallelujah. No matter the level of civilization in our country today, we should not forget our own tradition in this part of the world. Even when we are backing our children, we should put them at the back so that they can actually have the feeling of motherhood that will be transferred to them, not to be backed or carried on the chest. Likewise, our mode of dressing as a man should not change. Likewise, the women too should not change. Lórúkọ Jésù, ayọ̀ wa ò ní dìbànújẹ́ o. Amen. Iṣẹ́ chọ́ọ̀chì wa láti máa bẹ̀rẹ̀ láti máa kọ́ wọn kò ṣeé kọ́yàn mọ́, ó ti gbáyé kan, mo kàn fẹ́ kẹ́ máa bọ́gbọ́n ṣe é ni. It is obvious that it is not only here that this teaching starts. Àwọn ọmọ wa kan ń ṣiṣẹ́ ní báńkì. We have some of our children who are Àwọn ọmọ wa kan ń ṣiṣẹ́ ìjọba pàápàá jùlọ bí ọlọ́pàá, báńkì, àwọn security officer. Tí ẹ bá wo ọmọ obìnrin pápá kan, ó ní ìtọ́jú tí wọ́n léwu kúrò ní ẹnu kò nìyẹn. Olóhùn sáàfù, olóhùn wa ń wọ skẹ́ẹ̀tì sínú aṣọ kọ́pà wọn. Ó ní ọ̀gá yẹn sọ pé tóun ò bá ti lè wọ ṣòkòtò, òun máa dáhùn. Ó lóun jẹ́ sọ pé ní ṣọ́ọ̀ṣì táwọn àwọn òbí wọ ṣòkòtò.
ó nítorí ẹ̀nà ṣe léwu tó dáhùn dúró ẹ̀yin ọ̀dọ́. Torí tí mo sọ yìí pé ẹ wà sọ pé ẹ̀yin obìnrin tó wà ní tẹ̀ ń ṣiṣẹ́ yẹn ẹ wà nítorí pé mo ti wàásù ẹ ní wọ ṣòkòtò ayé ti ń wọ̀ báyìí kò sí tẹ́ fẹ́ ṣe torí pé tẹ́ bá wọ skẹ́ẹ̀tì lọ bí iṣẹ́ yín àbẹ̀ róró aṣọ lọ lórúkọ Jésù iṣẹ́ ò ní bọ́ lọ́wọ́ alọ́dún yìí o torí ó ti wà nínú ètò tí àwọn òyìnbó tí wọ́n gbé ka Nàìjíríà lọ́wọ́ gbogbo nǹkan wọn náà fẹ́ ká máa ṣe gbogbo nǹkan wọn náà fẹ́ ká máa ṣe. Kò sí tá a lè ṣe sí pé Ọlọ́run fúnra rẹ̀ tó kọ ìwé yìí lónìí kó dá sí ìrìn àjò wa lọ. But ó má ju àwọn iṣẹ́ wa tó lè gba ìjẹ́lẹ́nu wa lọ. Our offices. Gbogbo tó bá ti ń jẹ́ pé ẹ wà nínú ilé yín abẹ́fẹ́ rìnrìn tara yín ẹ múra dáradára bí ọmọ Ọlọ́run. Kí Olúwa kó ràn wá lọ́wọ́. Kí àánú Ọlọ́run kó máa bá wa gbé. Ẹ jẹ́ ká dìde dúró ká gbàdúrà.